ọjọ́ òní ṣojú rẹ̀ àdúpẹ́, ọjọ́ òní ṣojú rẹ̀ àdúpẹ́, ó ṣojú rẹ̀ o ilẹ̀ ò gbé ọ̀mì, ọjọ́ òní ṣojú rẹ̀ àdúpẹ́. Òṣùpá Akéwì mo tún ti dé o, mo dé nítorí Mr. Ògúnlùsì Ọláìyá Emmanuel ẹ kú oríire o, happy retirement ìbá mi. Ọmọ wọn ní Kọgùsì Èkìtì náà ni mò ń kí i lọ́wọ́lọ́wọ́, n ò kórì rẹ̀ síkú o, bẹ́ẹ̀ ni n ò pèsè ìdá retirement yín tó dé náà ni mo ṣe ń porí ẹ̀yìn gangan ni. Mo bá ọ lóye mo pè ọ lórúkọ, orúkọ lápè ládéládé, èmi bá ọ lóye mo pè ọ lórúkọ o, mo lórúkọ lápè lọ́balọ́ba, èké olóyè ẹ̀lẹ́ mo ní kó mọ gbáhùn níwìnrín ọ̀rọ̀ lẹ́nu èmi gangan. Mo bá yín dúpẹ́ o, mo bá yín yọ̀ lọ́wọ́ Olódùmarè ọba ni, ọ̀pọ̀ lẹ́jọ́ gbaṣẹ́ o tí wọ́n ti rè wálé àṣà, a ò fi yàn wọ́n o, mi bá fi gbógo Olódùmarè èga ni. Ẹ fẹ̀yìntì lónìí o, ẹni fẹ̀yìntì lẹ́kú lọ́wọ́, mo lẹ́ rìtáyà lónìí, ẹni rìtáyà láìsàn lọ́wọ́ lágbára Ọlọ́run ọba, ó ní rí ń pè sọnù bí ó ṣe bí ọmọ lọ́lọ́lọ́ òun ọba. Mo bá yín dúpẹ́ o, mo bá yín yọ̀ f'Olódùmarè ọba, ọba tó tún jẹ́ kẹ́rọ́jọ́ tó ní o, kábí ó mọ̀mọ́ sí, kábí ó mọ̀mọ́ sí ọba tó ìrímìírí mọ̀nàmọ́ná, mo ní ìrímìírí mọ̀nàmọ́ná ojú Olódùmarè ò ṣe rí o, ọba tí gbogbo jáde nínú ògo, àfògo ṣèdẹ̀rùn fún gbogbo góńgòrì ẹ̀mí o, ìṣẹ́mi ògo ìpẹ́mi ògo, ìpẹ́mi dìde nínú ògo, ọba tí ó lé góńgó kó tó pa ní ọ̀pọ̀ gbábírú gọbigọbi sílẹ̀. Bá mi ṣe ní máa ní ṣó ṣe ní máa ní ṣó ń pa láwọn bàbá tóbi lọ, ọmọ Ìkọgùsì Èkìtì sani ṣẹlẹ̀ o, mẹ́ẹ̀bẹ̀yìn lọ́mọ olókè méjì ìtakọ̀tabo lórí àgbà, òkè lábọ́bà kù wọ́lú ayé pé o, tá à ń lẹ́ni tí ó bọ́bà rè dí àgbọ̀nlé àwọn bàbá tó bí ọmọ wọn ní Kọgùsì Èkìtì mọ́ gbọ́ o, ọmọ Ṣẹ́wù lọ́jà pàná kó kílé àwọn bàbá ẹ̀yìn ni, ọmọ Ṣẹ́wù ilẹ̀ mẹ́ta, ọmọ olódòdó rẹ̀ lọ gbà, ọmọ ọlọ́gọ́gbà jìlù o, ọmọ olókè mẹ́rìndínlógún o, ọmọ ẹkùn o, ọmọ ọlọ́yẹ̀mọ̀yìn, ọmọ sọyẹ́tàn tó sòrò o, ìgbà tí ọyẹ mú o, bàbá yín lọ́dẹ wù erin, ọyẹ wọlé ọyẹ gbé wọn lọ tẹrin ìtẹrin, nítorí ọyẹ bàbá yín lọ́dẹ wù àwọ̀, wọn lọ́yẹ kì í para jìmọ̀ kéńlé àwọn bàbá tó bí ọmọ, ẹlẹ́mìí kàwó olóbì ń sọ olóbì mọ́sọmọ́ o, ẹlẹ́mìí lówó rẹ̀, ọmọ ọlọ́kẹ́ mẹ́rìndínlógún máa gbọ́ o, mẹ́ta dúró bọ̀ mẹ́ta bẹ̀rẹ̀ bọ̀, ọkọ tó kù lẹ́ fi gbódó lé àwọn bàbá rẹ̀ ni, ọmọ olókè méjì ìtakọ̀tabo lórí àgbà o, happy retirement o bá mi, òkú oríire èyí ò mọ níjó òpin oríire lágbára Ọlọ́run ọba. Àwọn ọmọ yín ní kí o pẹ̀lú gbogbo ẹbí, High Chief Olú Ògúnlùsì of Ìkọgùsì land náà ní mọ́ kí yín méje mẹ́jọ, wọ́n lè kú oríire, wọ́n ní happy retirement lágbára Ọlọ́run ọba. Bàbá Tọ́pẹ́ Èkìtì náà ní mọ́ kí yín o, ẹ kú oríire bá mi, ẹ ní rìtáyà ẹlẹ́kú lọ́wọ́ lágbára Ọlọ́run ọba. Ẹ mọ ní ṣubúkà àkọ́yìn ilé o, ẹ ní wà kìsà àkọ́yìn aṣọ, wọ́n lẹ́ẹ̀ni jẹ́ gungun kẹ́yìn ẹran lágbára Ọlọ́run ọba o. Ó ṣojú rẹ̀ o ilẹ̀ ò gbé ọ̀mì, ọjọ́ òní ṣojú rẹ̀